nínú ìwé ìròyìn Punch ní kókó àkọ́kọ́ tọwọ́mì yìí ló ti jáde wá o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti fi páńpẹ́ ọba mú afurasí àwọn ajínigbé tí wọ́n tó 5 níye o. nínú igbó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú wọn. ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ìròyìn ti gbé wípé ẹgbẹ́ òṣèlú ADC PRP òun náà ni wọ́n ti tutọ́ òkè tí wọ́n sì fojú gbà á lórí kíni tá a bá dénú ìròyìn ẹ mọ̀ gbọ́. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti buwọ́ lu owó tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fẹ́ yá. wọ́n ní kí bàbá kó ya owó ọ̀hún láti ṣe ojú òpópónà Sokoto sí Badagry. ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo sì wà níbẹ̀ náà ni wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu náà ló ti kọ́kọ́ síde à ń gba fọ́ọ̀mù gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2027 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC. ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tètè ìpínlẹ̀ Delta ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ òṣìṣẹ́ ọlọ́pàá kan o tí wọ́n ní ó lọ́wọ́ nínú dídojú ìbọn kọ àwọn kan. wọ́n sì ti gbé ẹjọ́ náà lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá. ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. dátì bàbá Ahmed náà ló ti sọ̀rọ̀ tó ń jẹ́ ó di mímọ̀ wípé ẹni tí yóò bá jáde dupò tí ó kojú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2027 ó gbúdọ̀ jẹ́ni tí ò ní àbàwọ́n kankan tó mọ́ kànga. ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà. ọ̀gá àgbà kan tó jẹ́ alága ilé ìfowópamọ́ Sky Bank tẹ́lẹ̀ rí ó máa wà ní akóló àwọn ọlọ́pàá pẹ̀lú bí àwọn àjọ EFCC bí wọ́n ṣe ń tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ àti ẹ̀sùn tí wọ́n fi kàn án. ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni mo wà níbi tí àjọ FCCPC tí wọ́n ti jó di mímọ̀ wípé ṣe é rántí ìyóńbúrẹ́dì ìjó ní tó fi ẹ̀sùn tó fi kan ẹni tí ó ṣe àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ búrẹ́dì lójú òpó ayélujára. àwọn àjọ yìí náà ti tẹsẹ̀ bọ̀ wọ́n làwọn ó ṣe ìwádìí tó gbọ̀ngbọ́n lórí ọ̀rọ̀ búrẹ́dì ọ̀hún. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. àkànṣe òṣèlú lásán o. nǹkan tí yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó gba agbára ọ̀tun òun ló jẹ wá lógún. Peter Obi ó ṣe àbẹ̀wò sí gómìnà Ṣèyí Mákindé. ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Akpabio ló ti kéde o wípé àgẹ́ Ajímọ̀ Ibrahim ó ti ṣòfò nílé ìgbìmọ̀ asòfin o. ó ní kí àwọn àjọ INEC kí wọ́n tètè kéde ìdìbò eléyìí tí wọ́n fi fi èèyàn rọ́pò sí ipò rẹ̀ tó ṣòfò ọ̀hún. ìwé ìròyìn The Nation òun náà ló kọ. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá. bàbá Ahmed ló ti ṣàlàyé báyìí wípé òun yóò fi ẹgbẹ́ òṣèlú Labour Party òun yóò fi sílẹ̀ o òun yóò sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PRP. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Bọ́lárìnwá náà ló ti jẹ́jẹ́ wípé tóun bá ìwọlé bíi gómìnà ní ìpínlẹ̀ Kwara ó ní ẹ wo ètò ààbò àti ìgbáyégbádùn àwọn ọmọnìyàn ní ìpínlẹ̀ náà ó lòun ó mójútó. ìwé ìròyìn The Nation òun náà ló kọ. ìwé ìròyìn Punch ló kọ ìròyìn yìí jáde o. kọ́lọ́run gbà wá kó má jẹ́ kí gbogbo bímọbímọ ká fojú sunkún ọmọ o. ọmọ 20 ọdún kan rèé tí wọ́n bá nínú ilé ìgbé rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe títí ìpínlẹ̀ Ondo. wọ́n bá ní ilé ìgbé rẹ̀ tó sì ti já wàhálẹ̀. ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. ìrònú eléyìí náà ló ń sọ pé kí Ọlọ́run kó láàánú ẹni ni ò níbi tí àwọn mọ̀lẹ́bí àgùnbánirọ̀ ọjọ́ òní tí wọ́n sọ pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣàdédé yìnbọn lù ní olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá tí wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo. ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wá ṣé tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. àwùjọmọ́ tún ti mọ́ lónìí àdúpẹ́ o lọ́wọ́ ọba dániwáyé tó sọ wa tó sún ẹ̀mí wa tó sì jẹ́ ká jí tòní. Ọlọ́run ló mẹni tí ó jí tọ̀la o nítorí wípé ohun gbogbo tí Elédùmarè bá ṣe kò sí èyí tó tẹ̀tì tàbí èyí tó wọ́. nítorí ìdí èyí à ń fi ọpẹ́ fún ọba dániwáyé tó jí wa sí ìmọ́lẹ̀ alààyè lónìí yìí ọjọ́ 29
oṣù kẹrin ọdún 2026 adúpẹ́ o wípé a wà láyé a wà láàyè a sì tún wà ní àlàáfíà ara tó péye òní ọjọ́ àánú káràánú gbà ní gbogbo ọ̀nà wa gbogbo aboyún ilé kí wọ́n bìtìbìtìrẹ àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsùn gbogbo ẹni tí ń gbàwé àìríbí tí wọ́n ń sunkún àìrípọ̀n ọba dániwáyé kó pèsè ọlẹ̀ inú kó pèsè ọmọ rere fún wọn ká sì jọ fi àìkú dẹ́gbẹ̀ra à ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa láti ìkànnì alàlújá ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè ò náà la wà níjọba ìbílẹ̀ kájọlà là lé tipátipá sí bí ẹni akàn lérè bí ẹni afèrè kan níbẹ̀ là ti ń dún sínú afẹ́fẹ́ tá a ti ń kòyìn gbàyìngbà lórí ẹ̀rọ agbágbé à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ìkànnì Ship 89.1 FM lè láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀dẹ̀ yìí ẹ kú ojúmọ́ lórílẹ̀‐èdè yìí ẹ kú ojúmọ́ nínú ilé yìí ẹ kú ojúmọ́ láàyè yòówù tẹ̀tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa ká má dènà pẹnu ká má ṣètè lẹ́sọ̀ọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé o akíyí káàbọ̀ sí ìkànnì eléyìí tó la pọ́njá ìkànnì alára àgbàyídá ìkànnì Ship 89.1 FM ìṣe aláwà ní ìlú òkè o ìpínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ ti ń gbọ́ wa o láàrin àwọn tí wọ́n bá ń gbọ́ wa jákèjádò orílẹ̀‐èdè àgbáńlá ayé akíyí káàbọ̀ sórí àkọ́tún ìròyìn eléyìí tí a pè ní àjímúná tí ilẹ̀ bá ti mọ́ báyìí òun làwa máa jímú tí wọ́n bá ti jí kọ́ tiwa ní káwọ́ ó jí ká táwa bá ti jí ká tí ní káyìn ó jí gbọ́ àti wá gbèdé báyìí kájọ máa ṣe náà ní nítorí pé tí òǹkà ò bá kọ kò sí tó kà tó fẹ́ kà tó nǹka ò bá sì kà ẹ dákun kílẹ̀ yín ò ń gbọ́ kílẹ̀ fẹ́ gbọ́ àti wá gbèdé àwọ̀ kà ẹ̀yìn ọgbọ́ tó bá wá tó àkókò tẹ́ ẹ bá dá sí ń tẹ́ ẹ bá ti fetí kó ní àyín òun náà ní kẹ́ ẹ dá sí o nítorí pé bí wọn ò bá kọ́ àwa náà ò ní kà á ò sì ní fi kún bẹ́ẹ̀ a sì ní yọ kú ò bí wọ́n ti ṣe kọ́ òun náà láṣẹ gbébun ẹ̀yìn ara lé bí ò ṣe ọlárẹ̀wájú Álímì OBO ló kọ́ mi ẹ̀ ńlẹ́mbẹ̀wò ẹ kú kalẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn àkọ́kọ́ tọwọ́ mi yìí ló fẹjú kẹkẹkẹ sí tó sì ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò kan tí wọ́n jẹ́ afurasí ajínigbé 5 ni wọ́n níye o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó ṣe ń jábọ̀ rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ní nínú igbó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn arákùnrin náà láti ibi àtẹ̀jáde kan tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní ìpínlẹ̀ Kwara tó fi léde ìyẹn SP Adétóhùn Èjìrè Adéyẹmí òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ lánàá òde yìí nígbà tí ó ń fi orúkọ wọn léde tó sì ń ṣàlàyé pé àwọn fi páńpẹ́ ọba mú àwọn arákùnrin ọ̀hún látàrí iṣẹ́ tí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tí wọ́n ṣe iṣẹ́ ọ̀hún papọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ ọlọ́pàá àwọn fìjìláńtẹ́ àti àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n pawọ́ papọ̀ láti fi gbòòrò òfin gbé àwọn arákùnrin afurasí 5 yìí tí wọ́n jẹ́ afurasí ajínigbé wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ fífi páńpẹ́ ọba mú wọ̀nyí òun ló wáyé ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026 ní agbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òkè Iyá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú wọn o nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé pé wọ́n jẹ́ afurasí ajínigbé tí wọ́n ń da omi àlàáfíà agbègbè náà rú nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi orúkọ àwọn bíi 3 ó fi léde lára orúkọ àkọ́kọ́ ẹni àkọ́kọ́ ń jẹ́ Idris Usman nígbàtí ẹnì kejì ń jẹ́ Mohammed Usman ẹnì kẹta òun a máa jẹ́ Abdullahi Abubakar àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ní wọ́n lọ́wọ́ nínú dídà omi àlàáfíà ìlú rú bẹ́ẹ̀ wọ́n tún lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó ń ṣẹlẹ̀ káàkiri agbègbè náà nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún tẹ̀síwájú pé àwọn méjì yòókù ní orúkọ ẹnì kẹrin òun a máa jẹ́ Mohammed Awa nígbàtí ẹnì karùn-ún òun jẹ́ Sani Mama Musa nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti taari wọn lọ sí ibi tí wọ́n ti máa wò kánbọ́nkánbọ́ bí òkété inú ayanran oríṣiríṣi àwọn nǹkan ìdágbẹ́ bí ìbọn AK-47 àti ọta ìbọn àti oríṣiríṣi àwọn nǹkan míì ni wọ́n gbà lọ́wọ́ wọn o
gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bó ṣe fi léde ìyẹn SP Adétóhùn Adéyẹmí Èjìrẹ́ òun ló fi ọ̀rọ̀ náà léde ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lọ mú kẹsìrì ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni màá ti mú ìròyìn àkọ́kọ́ tọwọ́ tèmi tó di ìròyìn láàárọ̀ yìí níbi tí Dátì Bàbá Ahmed tó ti sọ̀rọ̀ tó ti ń jó di mímọ̀ wípé ẹni tí ó bá fẹ́ jáde dupò kojú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2027 ó ń tàn gbúdọ̀ ní àti máa ṣe bọ̀ dáadáa àti àwọn nǹkan tí ò ṣe àbàwọ́n fún òókọ rẹ̀ ẹni tí ó fi ìgbà kan rí jáde dupò gẹ́gẹ́ bí igbákejì ààrẹ lábẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀mọ̀wé Dátì Bàbá Ahmed òun náà ló ti sọ̀rọ̀ o tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé ẹni tó bá fẹ́ fi ẹ̀yìn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó bá fẹ́ fi janlẹ̀ lọ́dún 2027 ó gbúdọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ìwà rẹ̀ ọmọ kànga tí ò ní àbàwọ́n kankan nínú orúkọ rẹ̀. Bàbá Ahmed náà ló sọ̀rọ̀ yìí nígbà tó ń kópa lórí ètò kan lójú òpó móhùnmáwòrán níbẹ̀ òun náà ló ti ń tẹnumọ́ dandan tàìdán tó ní ẹ wò lọ́dún 2023 ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà ló jáwé olúborí o wọ́n gbèrú àwọn látẹ̀yìn ni nínú ọ̀rọ̀ eléyìí tó sọ oúnjẹ òdì mímọ̀ wípé bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ̀rántí pé ètò òdìbò gbogbogbò ó wáyé lọ́dún 2023 lélẹ́yìí tó sì jẹ́ pé ó dáhùn lójú gbangba tàdá wípé ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà ló jáwé olúborí ó ní àmọ́ ṣá o wọ́n padà gbèrò àwọn látẹ̀yìn ó ní òun á fi àpèjúwe ètò òdìbò ọdún 2023 òun fi wé ètò òdìbò ọdún 1993 eléyìí tó wáyé ìyẹn fún ààrẹ tí wọ́n sọ pé kò jáwé olúborí tí wọ́n wá padà kéde lẹ́yìn ọdún mélòó wípé lóòótọ́ ni o òun ló jáwé olúborí Moshood Abiola eléyìí tí wọ́n ń tà nítorí rẹ̀ tá a fi ń ṣayẹyẹ June 12 dòní ó ní ẹ bá mọ̀ wò ó wọ́n sì padà gbèrú àwọn látẹ̀yìn náà ni ò nítorí pé ó sì ní ìgbàgbọ́ tó ń sì dúró lórí rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà ló jáwé olúborí o ó ní bàbá ní sọ ẹ dákun o àwọn ìmọ̀ ìjìnlẹ̀ REF eléyìí tí ẹ lò ní ọdún 2023 bó o ní ẹ ti sọ pé ó kú láì ṣe pé wọ́n mẹ̀ntọ́ pa á tí ẹ bá ṣe pé wọ́n fẹ́ da ètò òdìbò wọ́n fẹ́ dàrú àmọ́ ṣá o ilé ẹjọ́ òun náà ló lágbára jùlọ ó ní ìmọ̀ràn eléyìí tó wọn ó gbà náà ni wípé ẹgbẹ́ òṣèlú àbí ẹni tí ó bá fẹ́ jáde dupò kojú ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò yìí ẹni ọ̀hún gbúdọ̀ mọ́kàngá ni o tí ò ní àbàwọ́n kan eléyìí tí wọ́n fi máa tò mọ̀ lẹ́yìn ó ní ẹ wò ṣé ẹ rí ẹgbẹ́ òṣèlú APC tó wà lóde yìí àwọn gan-an ní kíní burúkú eléyìí tó wà nínú gò tí ẹ ń pè ní jíìnì tí ẹ ń da àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tó kù tó jẹ́ alátakò wọ́n wá ń dà wọ́n rìbárìbo tí ẹ bá ti rí pé ẹgbẹ́ òṣèlú eléyìí ó ń tò wọ́n mọ̀ọ́mọ̀ lọ da ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n dàrú ẹni tí wọ́n ń ṣètò wá bí pé ẹ dákun ìjẹ́sẹ̀ ní ẹ̀rí gbogbo ń tẹ̀ ń sọ yìí ó ní ẹ̀rí gbogbo ń tà ń sọ yìí wà ń gbòòrò ayé àbísẹ́yìn òsì lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó ní òun sọ òun sì dúró tì í wípé orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn tó yẹ kí ààrẹ àti àwọn ìsọmọgbé rẹ̀ kí wọ́n fi mójútó àwọn ètò ààbò ètò ọrọ̀ ajé eléyìí tó mẹ́hẹ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò òun náà ni wọ́n mójútó ó lélẹ́yìí ó sì ti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n sọ ìgbàgbọ́ nù nínú ìṣèjọba eléyìí tó wà lóde yìí ó ní lẹ́nu ìgbà tí ìṣèjọba yìí tó déròyè ǹjẹ́ yín mọ̀ wípé àwọn ọ̀gá ológun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ti sọ ẹ̀mí wọn nù 2 brigadier generals òun náà ni wọ́n ti pa látìgbà tí ìṣèjọba yìí tó ti dóróyè ǹjẹ́ yín mọ̀ wípé látìgbà náà ìṣèjọba yóò ti ṣe nǹkan kan sí o ṣùgbọ́n tó bá ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò ní ẹ̀rí tí eegun wọn mọ̀ le tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú alátakò nǹkan báyìí ló yẹ kí wọ́n ṣe nǹkan báyìí ló yẹ kí wọ́n ṣe ẹ dákun ihun tóun kàn fẹ́ sọ náà ni pé ẹnikẹ́nibọ̀dì eléyìí tó bá fẹ́ jáde láti kojú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 ó tọ̀hún ó gbúdọ̀ ní àti máa ṣe bọ̀ eléyìí tó gbọ̀ngbọ́n òun náà ni yóò fi jáwé olúborí o kojú ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027 èmi kí mo sọ ìwé ìròyìn Vanguard lọ́kọ́ Dátì Bàbá Ahmed òun náà ló sì sọ. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tètè ìpínlẹ̀ Delta ni wọ́n ti fi gbọ́rọ̀ òfin gbé òṣìṣẹ́ ọlọ́pàá wọn kan o tí wọ́n fẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú dídojú ìbọn kọ ẹnìkan tó jẹ́ afurasí èyí tí wọ́n fi páńpẹ́ ọba mú
iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì ti gbé ìgbẹ́jọ́ arákùnrin òṣìṣẹ́ ọlọ́pàá yìí lọ sí olú iléeṣẹ́ wọn tó wà ní ìlú Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tètè ìpínlẹ̀ Delta wọ́n ti jẹ́ kó di mímọ̀ yìí pé àwọn ti fi gbòòrò òfin gbé òṣìṣẹ́ àwọn kan, bẹ́ẹ̀ ni àwọn ti taari rẹ̀ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Àbújá. Òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní ASP Nuru Usman. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ìgbẹ́jọ́ rẹ̀ ó ti wà ní ìlú Àbújá báyìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bó ṣe fi léde. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí SP Bright Edafe òun ló fi ẹ̀dà ọ̀rọ̀ ọ̀hún síta lánàá òde yìí tó sì tó àwọn oníwèé ìròyìn lọ́wọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ dídojú ìbọn kọni òun ló wáyé ní ọjọ́ 26 oṣù kẹrin tí a wà yìí ọdún 2026 nígbà tí wọ́n mú ẹnìkan tí wọ́n sì fi sí ìkáwọ́ ASP Nuru Usman yìí wípé kó máa ṣe akẹ́tọ̀ọ́ rẹ̀ àti wípé kó máa sọ lọ kó máa sọ bọ̀, ṣùgbọ́n àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ o tó fi di wípé à ń dojú ìbọn kọra ẹni. Ọ̀rọ̀ náà ló ti di iṣu atayanyan láàrin ìlú ní ìpínlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àti Gbẹ́ndú àti Ahéré. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti kó máàmù gàárì sí òṣìṣẹ́ ọlọ́pàá wọn ọ̀hún lọ́wọ́, ìyẹn ASP Nuru Usman. Wọ́n sì ṣe fi ọwọ́ taari ìpàkọ́ rẹ̀ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní ìlú Àbújá. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọ̀rọ̀ ni àwọn ará ìlú ni wọ́n ń sọ nípa ọ̀rọ̀ náà, kódà gan pẹ̀lú láti ẹnu kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn CP Yẹmí Oyèníyì. Òun gan ó tún fi àìdùnnú rẹ̀ hàn fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èyí tó wá láti ọwọ́ òṣìṣẹ́ ọlọ́pàá náà, ṣùgbọ́n báyìí ó ti wà ní ìlú Àbújá tó ti ń wò kánbónkánbó bí òkété inú ayanran. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹgbẹ́ òṣèlú ADC PRP eléyìí tí wọ́n ti tutọ́ òkè tí wọ́n sì fojú gbà lórí bí ilé ẹjọ́ bó ṣe sún ẹjọ́ eléyìí tó yẹ kí wọ́n gbé kalẹ̀ ìyẹn lórí àwọn ẹgbẹ́ òṣèlú ADC lórí wọn tó yẹ kí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ò gbé kalẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni wọ́n ti fàgbọ̀n mú já báyìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lánàá òde yìí òun náà ni wọ́n ti kọ̀wé fún adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Chief Justice of Nigeria CJN adájọ́ Kudirat Kékeré Ẹkùn. Òun náà ni wọ́n kọ̀wé sí tí wọ́n jẹ́ di mímọ̀ wípé àárọ̀ yìí ni ẹ jẹ́ kí ilé ẹjọ́ eléyìí tó gàgà àrájù lórílẹ̀‐èdè wa Nàìjíríà Supreme Court kí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ eléyìí tó wà níwájú ilé ẹjọ́ ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú eléyìí tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n parojọ sí tí wọ́n sì kóra wọn pọ̀ tí wọ́n di ẹgbẹ́ òṣèlú ADC. bẹ́ẹ̀ yóò bá gbàgbé ẹ rántí pé ẹjọ́ ọ̀hún ó wà ní iwájú ilé ẹjọ́ eléyìí tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí ọ̀tẹ̀lọ́rùn eléyìí tí wọ́n dá tó sì jẹ́ pé wọ́n gbé lọ ilé ẹjọ́ eléyìí tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni wọ́n ti wá ń sọ̀rọ̀ tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé tí ìdájọ́ tí ó bá tètè wáyé lórí ìgbẹ́jọ́ eléyìí tó wà nílé ẹjọ́ eléyìí ó ṣe àdínàgbò òkú eléyìí fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti jẹ́ kó kọ wọn kó wà lórí ìwé ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Ìwé eléyìí tí wọ́n kọ sí adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n fi àkọlé àná ọjọ́ 28 oṣù kẹrin tí wọ́n fi lé láti ọwọ́ sẹ́nitọ̀ David Mark tó ń léwájú àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú ADC. Òun náà ló pe àkíyèsí adájọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà sí ọjọ́ eléyìí tí àwọn àjọ INEC tí wọ́n ti mú kalẹ̀ wípé ọjọ́ yìí gan òun náà la gbọ́dọ̀ mọ ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n jáde dupò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n wá sọ òun náà ni wọ́n tún ti ń jó di mímọ̀ látẹnu àwọn kan tí ó jẹ́ aṣojú fún ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP tí wọ́n ń jó di mímọ̀ wípé wàhálà kan tún ti súyọ nínú ẹgbẹ́ òṣèlú PRP táwọn sì mọ̀ gbangba wípé ẹgbẹ́ òṣèlú APC àwọn náà wọ́n tún dá a lẹ̀ nítorí pé ọ̀rọ̀ tí ó bá ti jẹ́ rodò tó ti lọ rèé mú mi òun náà lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n á fi ẹnìkan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn ni wọ́n fi mọ́ rúgbó tí wọ́n fi mọ́ rúgbó ní ẹjọ́ míì tó tún fi súyọ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n wá sọ náà ni wọ́n ti wá ń jẹ́ ó di mímọ̀ wípé lẹ́yìn bíi ọjọ́ 11 péré tó kù tí àjọ INEC tí wọ́n fi lélẹ̀ wípé àwọn gbọ́dọ̀ mọ ẹgbẹ́ tí ó kópa lórílẹ̀‐èdè wa Nàìjíríà
ìjẹ́ yìí mọ̀ wípé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ò tí ì gbé ìdájọ́ kalẹ̀ wọ́n sì ń sọ pé àwọn sì ń sinmi lọ́wọ́ lórí ẹjọ́ ọ̀hún eléyìí ó sì lè fa ìdíwọ́ ìyẹn fún ẹgbẹ́ òṣèlú àwọn láti jáde dupò nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn títí eléyìí ló fẹjú kẹkẹkẹ sí tó sì ń ṣàlàyé wípé ẹnìkan kì í gàǹgà kó góńgó kó kọjá òfin. àwọn àjọ amúnimọ̀dá EFCC wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọ̀gá àgbà àti alága ilé iṣẹ́ ìfowópamọ́ Skybank tẹ́lẹ̀ rí ó sì wà ní akóló àwọn báyìí o tó ń wò kánbónkánbó bí òkété inú ayanran gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ alága àti ọ̀gá àgbà fún ilé iṣẹ́ ìfowópamọ́ Skybank tí wọ́n pe orúkọ rẹ̀ ní Túndé Ayẹni òun ni wọ́n ní ó sì wà ní akóló àwọn àjọ Economic and Financial Crime Commission EFCC wọ́n ló wà níbẹ̀ báyìí o lórí ẹ̀sùn oríṣiríṣi èyí tí wọ́n fi kàn án wọ́n ló da owó rú àti wípé ó gbé owó ilé iṣẹ́ ìfowópamọ́ ọ̀hún ó gbé gba oko bòmíì lọ àti oríṣiríṣi àwọn ẹ̀sùn èyí tó ní í ṣe pẹ̀lú lílu jìbìtì àti ṣíṣe owó ìlú mákùnmákùn gẹ́gẹ́ bí ẹnìkan tí kò fẹ́ kí wọ́n fi orúkọ òun léde tó bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ òun ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé Ayẹni o ó sì wà ní akóló àwọn láti bí ọjọ́ 6 sẹ́yìn tí wọ́n ti fi gbòòrò òfin gbé arákùnrin náà pẹ̀lú ẹ̀sùn oníga lóríṣiríṣi tí wọ́n fi kàn án tó ní í ṣe pẹ̀lú dídá owó rú gbígba owó ẹ̀yìn gbígbé owó báǹkì náà lọ sí ibòmíì àti oríṣiríṣi àwọn ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú owó èyí tí kìí ṣe tirẹ̀ tó sì ṣe owó ọ̀hún mákùnmákùn gẹ́gẹ́ bí àwọn oníwèé ìròyìn bí wọ́n ṣe ń gbìyànjú láti kàn sí agbẹnusọ fún àwọn àjọ EFCC ìyẹn Délé Oyèwálé gbogbo ìgbìyànjú wọn láti bá arákùnrin tó jẹ́ agbẹnusọ fún ilé àwọn àjọ EFCC láti kàn sí lórí aago ìyẹn Délé Oyèwálé yìí òun ló já sí pàbó tí aago rẹ̀ kò lọ nínú ọ̀rọ̀ ọ̀hún tí ìwé ìròyìn Punch tí wọ́n ń jábọ̀ rẹ̀ láàárọ̀ yìí ni wọ́n sọ yìí pé ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá ni àwọn àjọ EFCC ni wọ́n fi gbòòrò òfin gbé arákùnrin Túndé Ayẹni yìí èyí tó sì ti wà ní akóló wọn láti ìgbà náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde ọ̀hún wọ́n sọ wípé láti ibi akóló àwọn yìí nínú akóló àwọn àjọ EFCC ni wọ́n ti fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ ẹni náà ni wọ́n sọ wípé ó jẹ́ oníṣòwò tó sì ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà àti alága fún ilé iṣẹ́ ìfowópamọ́ Skybank ṣùgbọ́n báyìí o ọwọ́ àwọn àjọ EFCC ó ti tẹ arákùnrin náà tí wọ́n sì fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ lẹ́yìn ìgbẹ́jọ́ sọ́tì yóò jọlamba pa ní iwájú òfin tí ajere ìwà ìbàjẹ́ èyí tí wọ́n fi kàn án tó bá símọ́ lórí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bó sì fi léde ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nínú ìwé ìròyìn ọ̀hún ẹ lọ mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ìròyìn ti gbé wípé ààrẹ Bọ́lá Tinubu náà ló ti gba ìwé ó wù mí mo fẹ́ jáde dupò lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 bó ṣe jẹ́ ọjọ́ àkọ́kọ́ eléyìí tí wọ́n sì sọ lójú rẹ̀ wípé ẹ lè wá máa gbàwé ó wù mí o láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ àti àwọn ipò míì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú APC lánàá òde yìí òun náà ni ààrẹ Bọ́lá Tinubu ló ti gbàwé ó wù mí mo sì fẹ́ jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC bákan náà àwọn tí wọ́n jẹ́ àwọn tí àwọn náà fìfẹ́ hàn láti dupò gómìnà ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn Nasarawa Yobe àti Bauchi àwọn náà wọ́n yabo ilé ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wà nílùú Àbújá lánàá òde yìí láti lọ ṣe bákan náà nínú ìwé òwùmí ọ̀hún tí wọ́n fẹ́ gbà náà ni ẹni tí ó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin tó sì jẹ́ ẹni tí ó jẹ́ alága fún ètò ìṣúná nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà James Abiodun Faleke òun náà ló lọ gba ìwé ọ̀hún ló kọ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ó ṣe bó ti ṣe lọ́dún 2023 toróhun náà ló gbé ìgbésẹ̀ ọ̀hún lọ́dún ọ̀hún sẹ́yìn pẹ̀lú ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé
fún ilé fakọ̀wé fún iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí Babachir David Lawal tóun náà wá nígbà náà tó sì padà fi ẹgbẹ́ òṣèlú APC ilẹ̀ látàrí pé wọn ò jẹ́ kó jáde dupò gẹ́gẹ́ bí ẹni tí yóò dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú náà nígbà náà nínú ọ̀rọ̀ eléyìí tó wá jáde nínú ìwé ìròyìn tó sì di ìròyìn òun náà ni wọ́n jẹ́ ó di mímọ̀ wípé mílíọ̀nù lọ́nà 100 òun náà ni Faleke ni ó fi ìwé rẹ̀ hàn tí ẹni tó sì jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà Abubakar Dalori àti ẹni tí ó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ fún àwọn tó ń mójútó ètò ìdìbò lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Sulaiman Agongo eléyìí ni wọ́n fa ìwé ọ̀hún ní ẹ̀fàlẹ̀ Faleke lọ́wọ́ lánàá nínú ọ̀rọ̀ eléyìí tí Faleke tó wá bá àwọn oníwèé ìròyìn sọ ó jẹ́ ó di mímọ̀ wípé kìí ṣe àkú ẹnìkan òun náà ni àwọn ti yọ owó yìí láti gba ìwé yìí fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó ṣe àkójọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún ààrẹ orílẹ̀-èdè yìí ó náà làwọn dáwọ́ pọ̀ táwọn sì gba ìwé yìí nítorí pé tá a bá ní aṣọ ká máa wò bọ̀ àti máa ṣe bọ̀ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà lọ́fà o tá a fi ní ìgbàgbọ́ wípé ẹni tó bá jẹ́ kan tí ọ̀bá hun ó yẹ kó jẹ̀mí o ààrẹ kí wọ́n tún jẹ́ di ọdún 2031 ní ọ̀bálẹ́jọ́ nù o ìdí rẹ̀ rèé eléyìí tí òun fi wá láti wá aṣojú ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn jọ dáwó papọ̀ wípé wo ẹjẹ́ àgbàwé yìí fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó nìkan náà ló káàtó láti ṣe ojú wa fúsà ẹlẹ́ẹ̀kejì ó ní inú òun wá dùn wípé òun ṣe bẹ́ẹ̀ o nítorí pé òun ní ìgbàgbọ́ wípé lágbára Ọlọ́run by the grace of God lọ́dún 2027 ààrẹ òun náà ní ó jáwé olúborí o ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ẹ kú kalẹ̀. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí àwọn ọmọ màmá Múlíká Ìbíyọ̀sí Àńkẹ́ ìyàwó Yekin Adérọ̀gbà tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ìgànná ní ilé Kúlódò nílùú Tápà wọ́n lo àsìkò yìí láti kí ẹbí ará ọ̀rẹ́ ìyekan ojúlùmọ̀ tó wá síbi òkú màmá wọn màmá Múlíká Àńkẹ́ ìyá ìgànná wọ́n lo àsìkò yìí láti kí ọba kábíyèsí ọba Títílóyè Gbádéwọ̀lú àkọ́kọ́ eléǹpé títí ilẹ̀ Tápà wọ́n fi kíkí wọn kí gbogbo ọmọ ilé ọba látòrí ìyá Ràmọ́tù bàbá Jàfẹ́tọ̀ẹ́ àti àwọn tí wọ́n lè dárúkọ àti àwọn tí wọ́n lè dárúkọ wọ́n kí àwọn mísínárì tó wá láti ilé ìjọsìn Ahmadiyya lápapọ̀ àkí Alájà Mọ́rádéwọ́n àfi kíkí wọn kí gbogbo ẹbí ní ilé ọ̀tún wọ́n fi kíkí wọn kí Alfa Salimon tí gbogbo ènìyàn mọ̀ sí ọkọ àlùbáríkà àfi kíkí wọn kí gbogbo ẹbí wọn pátápátá àkí ẹbí ìyá wọn tó wà ní ilé àṣepa àkí àwọn olóyè aṣáálú àti àwọn ẹbí wọn pátápátá àkí Àlàní Alfa Sule àti Sunday Image àfi kíkí wọn kí gbogbo ẹbí tó kù pátápátá wọ́n kí gbogbo àwọn tí wọ́n wá síbi ètò òkú ọ̀hún wọ́n ṣe ní àdúrà wípé ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa o wọ́n kí bàbá Adéyẹmí àǹtí Ràmọ́tù gbogbo àwọn ènìyàn tó wá láti ìdílé ìyá Lásínlé àkí ìyá Olómi Tútù àfi kíkí wọn kí tọkọtaya àti baálẹ̀ Akọ̀yà orúkọ àwọn ọmọ tó ń kí gbogbo àwọn ẹbí àwọn náà ni Bíntu Jimoh Taiwo Kande Mariam Saheed Yusuf àwọn ni wọ́n ń kí gbogbo ènìyàn ní orúkọ gbogbo ìdílé. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí èyí ni ìkíni tí ó wá láti ọ̀dọ̀ ìdílé bàbá Ọlágòkè Ráímì John Adéníjì Àgọ́ Òlèlè wọ́n kí gbogbo àwọn tí ó wá síbi ayẹyẹ ìsìnkú tí wọ́n ṣe fún bàbá Ọlágòkè Ráímì John Adéníjì Àgọ́ Òlèlè tí wọ́n jáde láyé ní ọjọ́ 4
oṣù kejì ọdún 2026 tí a ṣe ayẹyẹ ètò ìsìnkú wọn ní ọjọ́ 25 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí. a ń fi àsìkò yìí kí olórí àtẹlẹ̀mù tí wọ́n wá, àkí kábíyèsí àti àwọn olóyè wọn pẹ̀lú àwọn tí wọ́n wá láti ìlú Èkó, Ìbàdàn, Ìgànná, Ìṣẹ́milé, gbogbo àwọn èèyàn tí wọ́n wá láti ìlú Òkè Ò lápapọ̀ àti gbogbo àwọn tí a ò lè dárúkọ. à ń gbàládùra wípé ọmọ rere ni yóò gbẹ̀yìn tàwa náà o. àmín. Olùkéde Ọlágòkè Chido fún gbogbo ẹbí. Tẹ́tí sí ìkíni pàtàkì yìí. Gbogbo ìdílé, ọmọ àti mọ̀lẹ́bí màmá Dorcas Nuratu Àdùnní Pópóọlá ilé Ṣọ́balójú Ayétòròkè ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá síbi ayẹyẹ ìkẹyìn màmá wa. Wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ ìsàlẹ̀ ìgbàgbọ́ Baptist Church Ayétòròkè, ọmọ ilé Ṣọ́balójú Ayétòròkè, ọmọ ilé Onílù Ìwéré Òkè, ilé Olólà Ìwéré Òkè, ilé Alápò Ayétòròkè, ìyàwó Wàsíù Ilélédè Ìwéré Ilé, Mr. Michael, Mr. Jacob, mọ́mì Ìbejì, Mrs. Fáṣẹ̀yẹ, mọ́mì Dámilọ́lá Ilélédè Ìwéré Ilé, àwọn tó wá láti Tápà níbi tí àkọ́bí màmá ti lọ́kọ, gbogbo ọmọ ilé Ọlálùbí Ìlérò, gbogbo ẹgbẹ́ kápẹ́ńtà, àwọn ará Abà Onígi lórí. Wọ́n ní ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa o. Àwọn ọmọ àti mọ̀lẹ́bí màmá Dorcas Nuratu Àdùnní Pópóọlá ti ilé Ṣọ́balójú Ayétòròkè ló ń dúpẹ́. James Adéníjì Àmọ̀kún ó jẹ́ rárá gbèsògùn agbó owó ọmọ àbòwúrẹ kéde àrẹ àpagídá ẹ̀sọ́gídá tọ̀tọ̀ yìí àrẹ̀nàgbàyìn ọmọ gẹ̀gẹ́ là ń bọ́n lé eégún níjọ́ àrẹ̀nàgbàyìn tó kú ọ̀nà òun bọ̀ pápá ń sáré ìrókò ń sáré gbogbo ogun ló ń sáré ikú gbígbógbígbó tí àrẹ̀nàgbàyìn máa sọ fún ọmọ ẹ̀dọ́dọ̀ mú torí gbígbẹ́lẹ̀ ẹgbẹ́ ìrù ọmọ ọlọ́mọ ní máa forí ṣẹ́gi àrè ewé jábọ́ lórí ìrókò ó di gbére bájànà tó bá kú yọ fọwọ́jà rẹ̀ rọbí kò sí bá a ti pẹ́ láyé tó a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ìdílé olóyè James Arámidé Àmọ̀kú ó kéde ìpapòdà bàbá wọn baálé àgbẹ̀ tilẹ̀ Òkè Ò olóyè James Arámidé Àmọ̀kú tí wọ́n jáde láyé lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2025 bí ìlànà ètò òsìnkú yóò ṣe lọ rèé pípẹ́ ní ìfẹ́ ẹ̀yẹ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 1 oṣù karùn-ún nílé baálé àgbẹ̀ ńlẹ́lọ́pẹ̀ bodè Òkè Ò. bákan náà wéèkì àìsàn alẹ́ onígbàgbọ́ ni yóò tẹ̀lé lọ́jọ́ Ẹtì Friday 1 May 2026 ìsìnkẹ́yìn fún olóògbé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 2 oṣù karùn-ún ọdún 2026 ní ìfẹ́ Christy Baptist Church bodè Òkè Ò. fífi eruku fún eruku fífi erùpẹ̀ fún erùpẹ̀ yóò wáyé ní ilé olóògbé ilé baálé àgbẹ̀ ńlẹ́lọ́pẹ̀ bodè reception àwẹ̀jẹwẹ̀mú yóò tẹ̀lé. bákan náà Second Baptist Basic School ọ̀gán Òkè Ò ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ lọ́gbẹ̀yìn bàbá wa olóyè James Adéníjì Àmọ̀kú baálé àgbẹ̀ tilẹ̀ Òkè Ò. wáre ilé ìyá rẹ̀ ìdè ńlẹ̀sọ̀ ńlẹ̀ ọyẹ ìdílé ìjẹ ìdí àlùgbọ́ ọmọkùnrin bá. kéré o èyí ni láti sọ fún gbogbo ọmọ bíbí olùgbé onílé àti àlejò ní ìlú Tápà ní Ìbàràpá North Local Government wípé iléeṣẹ́ Khalifa Herbal Therapy yóò kalẹ̀ sí ìlú Tápà bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ọjọ́ 27 oṣù kẹrin lágbára Ọlọ́run ọba mi ní ìlú Tápà láwà látọjọ́ Monday lọ o ní ilé ẹlẹ́gùn ní ọ̀dọ̀ Àfáà Fatai tí wọ́n jẹ́ láti mọ́sálásí Kóńgò nílùú Tápà. Kékulé gbọ́ kó sọ fún toko káàdán gbọ́ kúrò fóòbẹ̀ wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday láago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday to Friday òun náà ní iléeṣẹ́ Khalifa yóò fi kalẹ̀ sí ìlú Tápà. Gbogbo ohun yòówù tó lè mọ ṣèwọ àìsàn tó lè mọ yọ lẹ́nu lágọ̀ọ́ ara rẹ pátápátá òun náà ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún o. Bóyá ara yúnyún ni, bóyá ikọ́ ni, bóyá ó lè dàbí wípé ìwọ ò rórun sùn, ó sì lè jẹ́ wípé ní tiẹ̀ àrùn ìfúnpá gíga ni, kódà kó jẹ́ ọgbẹ́ inú tàbí kó jẹ́ ìtọ̀ ṣúgà, èyí yòówù tí ì bá jẹ́ gbogbo ẹ̀ ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún.
bó o bá ń gbọ́ mi ìwọ náà mọ́ tara ṣàṣà bọ̀ wá sí ilé ẹlẹ́gùn lọ́dọ̀ àáfàá Fatai láti bíi mọ́sálásí Kóńgò ní ìlú Tápà látago 9 àárọ̀ tó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Monday 27th April òun náà ni ètò ọ̀sẹ̀ ìlera yìí yóò bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iléeṣẹ́ Kàléfà sí wípé òdú ni wọ́n èé ṣàìmọ̀ fólóko nípa ká fi egbòogi ìbílẹ̀ tó jẹ́ tiwantiwa ṣe ìwòsàn àti ọ̀nà àlàáfíà fún gbogbo àwọn ènìyàn eléyìí tó dàbí ẹni pé ó ní àdójúkọ kan tàbí òmíràn nípa ìlera wọn. Mọ́ fi gbígbọ́ ṣaláìgbọ́ mọ́ sì dágunlá bí ìwọ náà bá ti rí i pé àpẹẹrẹ tó yàtọ̀ tó ń wọnú àgọ́ ara rẹ yàtọ̀ sí tàná ó ti ń ṣẹlẹ̀ àìdúró wò ó máa bọ̀ wá sílé ẹlẹ́gùn lọ́dọ̀ àáfàá Fatai láti bíi mọ́sálásí Kóńgò nílùú Tápà aago 9 sí aago 5 rọ̀lẹ́ ó ní ètò yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ẹ̀yin tiwa láyé tẹ̀ ẹ̀yin tiwa ní Ìgàngàn Ìdèrè Igbóọrà gbogbo Ìbàràpá méjèèje pátápátá tó fi dé ẹlẹ́kọ̀ọ̀kan Ọ̀fẹ́ Ẹ̀gùn Àsùnnára Ìdìyàn ẹ máa bọ̀ wá o sí ìlú Tápà fún ètò ọ̀sẹ̀ ìlera eléyìí tí iléeṣẹ́ Kàléfà Herbal Therapy tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àlàáfíà wa ò ní di fíafíà mọ́ wa lọ́wọ́ o. Ẹ má gbàgbé o Monday 27th òun náà ni eléyìí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìlera alálùbáríkà. Ẹ máa bọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà bídìí rẹ̀ bá yọ mágé o máa gbé bọ̀ wá ọlọ́ọ̀bá mi yóò sì bá wa gbọ́. Nọ́mbà iléeṣẹ́ Kàléfà 08069234633 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 09069234633. Ẹ pè wá ọlọ́run bá mi yóò sì gbọ́ tiyín náà bó ti ń gbọ́ ti àwọn yòókù. ọ̀sẹ̀ ìlera nílùú Tápà Monday 27th April 2026 ló bẹ̀rẹ̀ ní ìlú Tápà. A máa retí yín o. Ẹ ṣeun. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ẹ̀yin náà lè gbé ìkéde ìpolówó ọjà iléeṣẹ́ yín wá kábà yín ṣe níbí yìí yóò dùn gbọ́ngbọ́n yóò sì kàn sí i ká sún sápá iwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tà ń tún ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí eléyìí ló ti jáde wá. Bàbá Ahmed ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé òun yóò ju ẹgbẹ́ òṣèlú Labour Party òun yóò jùlẹ̀ pọ̀ bí àmúkọ̀ọ́sàn tí òun yóò sì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ PRP gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bó ṣe fi léde. Ẹnìkan tó jẹ́ igbákejì olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún 2023 ìyẹn Yusuf Datti Baba Ahmed òun ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé òun yóò takọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú PRP tí òun yóò sì ju ẹgbẹ́ òṣèlú Labour òun yóò ju kalẹ̀ pọ̀ bí àmúkọ̀ọ́sàn. Ó ní òun gbé ìgbésẹ̀ yìí nítorí àwọn dúkùú àti àwọn fàákàjà lásìgbò tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú Labour gẹ́gẹ́ bó ṣe wí o. Baba Ahmed ó kéde ọ̀rọ̀ yìí ní alẹ́ àná nígbà tó ń kópa níbi ètò kan tí wọ́n pè ní Politics Today èyí tí gbajúgbajà iléeṣẹ́ móhùnmáwòrán kan tí ó ṣe agbátẹrù rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ṣàlàyé pé oríṣiríṣi àwọn dúkùú fàákàjà òun ló ń lọ nínú ẹgbẹ́ òṣèlú Labour gẹ́gẹ́ bó ṣe wí. Ó ní fún ìdí èyí ó ní kíkúrò mi nínú ẹgbẹ́ òṣèlú Labour òun ni ó jẹ́ títí àná ni òun yóò kúrò òun yóò sì lọ sínú ẹgbẹ́ òṣèlú PRP ìyẹn People Redemption Party ni òun yóò kẹ́rù káàsà òun lọ báyìí o. Ó ní ní òní ọjọ́rú ni òun yóò sì takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nítorí pé ó ní kò sí nǹkan tí a fi àlàáfíà wé. Tí àlàáfíà bá ń bẹ nínú ilé kan béèyàn bá mu mi ojú ẹni a máa dán. Bí àlàáfíà bá ń bẹ nínú ilé béèyàn ò bá jẹun látàárọ̀ ojú ẹni a máa wòran ayọ̀. Ṣùgbọ́n ilé tí ò sí àlàáfíà bí wọ́n jẹrin àdídùn tí wọ́n jẹrin àbọ́pa ó ní kúrukùru báyìí lójú wọn ò rí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ jáde ọ̀hún ó ní ìgbésẹ̀ àti ìdí àti pàtàkì kíkúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour òun ni wípé
oríṣiríṣi àwọn aáwọ̀ fàákàjà dúkù títà porogan òun ni ó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó sì sọ wípé òun ò láyà kí òun ó máa jà àti wípé gentleman ni òun kì í ṣe fighter. Fún ìdí èyí òun ti kẹ́rù káàsá òun lọ sí inú ẹgbẹ́ òṣèlú PRP ní òní ọjọ́ 29 oṣù kẹrin ọdún 2026. Ìwé ìròyìn Daily Post ló post ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí àjọ FCCPC àjọ eléyìí tí ó mójútó ìgbé àwọn àbẹ̀wò lórí àwọn bá a ti tajà àti bá a ti rà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Federal Competition and Consumer Protection Commission FCCPC òun náà ni wọ́n ti gbé ìwádìí kalẹ̀ lórí ọ̀rọ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí níbi tí arábìnrin kan tó ti ń ṣe àgbéyẹ̀wò ìyẹn sí búrẹ́dì eléyìí tí ó ń tà lórí igbá rẹ̀ tó ń jẹ́ ó di mímọ̀ wípé ó lo oṣù méjì gbáko tó sì jẹ́ pé kò bàjẹ́. Àjọ yìí òun náà ni wọ́n ti wá fi ọ̀rọ̀ léde o tí wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn ọ̀hún. tẹ́ ẹ̀ bá gbàgbé iléeṣẹ́ eléyìí tó ń ṣe búrẹ́dì ọ̀hún òun náà ni wọ́n gbé arábìnrin ọ̀hún lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì fún un ní wọ́n ta lójì mílíọ̀nù lọ́nà 50. lẹ́yìn èyí náà ni wọ́n fi ọwọ́ sìnkún iléeṣẹ́ ọlọ́pàá ní wọ́n fi mú arábìnrin ọ̀hún tí wọ́n sì padà fílẹ̀ ní ọjọ́ eléyìí tí wọ́n mú ẹni tí ó wá jẹ́ adarí fún àjọ FCCPC ọ̀hún Ọ̀ndájọ Ìjàgò. Òun náà ló ti wá sọ̀rọ̀ tó ti wájú ó di mímọ̀ ní ojú òpó mọ́ọ̀máwòrán níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó jẹ́ ó di mímọ̀ wípé àwọn ti jọ ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ eléyìí tó mójútó àwọn oúnjẹ àti òògùn eléyìí tá ń lò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn NAFDAC láti jẹ́ kí wọ́n ó ṣe àyẹ̀wò eléyìí tó gbọ̀ngbọ́n lórí búrẹ́dì ọ̀hún tí wọ́n sì ń jẹ́ ó di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà àwọn ò fi èsì àyẹ̀wò eléyìí tí àwọn bá ṣe ọ̀hún làwọn ò fi léde látàrí bí àwọn ènìyàn bí ẹ ti ṣe ń sọ lójú òpó ayélujára wípé lóòótọ́ ni o bí búrẹ́dì ọ̀hún bó ti ṣe rí nù wípé wọ́n kàn fi ìyà jẹ arábìnrin ọ̀hún lásán ni o. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n wá sọ náà ni wọ́n ti wá ń di òdì mímọ̀ wípé tí àwọn bá ṣe àyẹ̀wò ọ̀hún táwọn bá rí wípé ojú pé bí obìnrin ọ̀hún ṣe sọ òun náà lórí ó ṣeé ṣe o kí ilé ọṣẹ́ ọ̀hún kí wọ́n fi ojú kí wọ́n fi wìnà òfin. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. Ó jágbe súnmọ́ àwọn aráalé báyìí nítorí àkókò wa a ti ṣí ojú òpó kalẹ̀ fún ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé ẹ tètè bá wa dá ṣe pápápá 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́ lò ó ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tí a ti kà sí yín létí kókó àti èyí tá a tú gan pẹ̀lú 070 47 7064. Hello. Ẹgbẹ́tò. Ẹ káàárọ̀ o. Mo kí yín. Ẹ gbóhùn sókè orúkọ yín o. Mr. Sulaiman Látọ́jú. Ẹ káàbọ̀ Mr. Sulaiman. Ẹ káàárọ̀. Ẹgbẹ́tò. Lórí ìròyìn ọlọ́pàá tí máa ń tó òfin gbé mo kí iléeṣẹ́ ọlọ́pàá ní tó yẹ kán máa sọ ìgbà tí amòfin tó tún tẹ òfin lójúmọ́lẹ̀ mo kí iléeṣẹ́ ọlọ́pàá òfin tó yẹ kán bá wa ṣe lórí ẹ̀ ẹ kú ètò bàbá pápá. ẹ ṣe o. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín. Àdúpẹ́ sáà orúkọ yín. Láti ìlú Kọ̀mú. À ń gbọ́ yín sà. tó lórí èyí tí mo fẹ́ dá sí orí ọ̀rọ̀ tí gómìnà sọ ẹni tó fẹ́ ṣe gómìnà ní Kwara State tó sọ pé tóun bá débẹ̀ báyìí lòun ó ṣe báyìí lòun ó ṣe kí ló dé tí ò jẹ́ ká pa ìmọ̀ pọ̀ kájọ fi gbogbo ẹ̀ lárugẹ irú tí wọ́n bá rí pé gómìnà tó wà ń bẹ̀rẹ̀ ṣe wọ́n là lóye rẹ̀ pé tó báyìí ni òsì báyìí ni òsì tó ní kà sí pé àìnífẹ̀ẹ́ ara wa náà ló pọ̀ ní Nàìjíríà wọn àṣàlà. ẹ ṣe àmì o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lẹ́ẹ̀fì bá wa dá sí ní pápápá. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ yín o. Àdúpẹ́. Ẹ̀mọ̀ ní bàjẹ́ o. Àmì Ọlọ́run. Ẹ àfi ìṣètẹ́lọ̀ láti Ṣakí ni o. Ẹ káàbọ̀ mọ́. Fún ìròyìn títọ́ ọlọ́pàá nìyẹn lèmi náà fẹ́ dá sí. Kí wọ́n dákun àrọ̀gbà àwọn agbófinró wa kí wọ́n mọ̀ ṣe sùúrù tí wọ́n bá ti ní kí wọ́n mú yẹn kí wọ́n mú ni. Kọ́mọ̀ mọ̀ dá sí ara wọn jẹ́.
pẹ̀lú ògo ọlọ́run ànílùfín ìjọba o àti yẹn pé ètò ẹ ṣe o àbíṣe Ship FM Ship FM ẹ má gbé ọmọ ọba fọ́sùn ṣe é ti gbọ́ Ship FM ní ibi yìí ń jẹ́ hello ẹ káàárọ̀ hello ẹ wà ń bẹ̀ o. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ẹ fi bá wa dá sí. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa orúkọ yín. ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò. orúkọ tèmi ni àbíjà àti àtúndínlẹ́sì láti jákí. ẹ káàárọ̀ sa. àwọn ọlọ́pàá tó ń kọ́ mú ọ̀daràn wá tó bá tó mú ọ̀daràn ọ̀tọ̀ yìnbọn lù tó àdúgbò àwọn ọlọ́pàá tó fi òfin gbé irú kẹfẹ́ yẹn kọjá nípa ọ̀rọ̀ búrẹ́dì tó ń sì ní pé búrẹ́dì yìí pé. àtọ̀dọ̀ yín ló ti já o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa o. agbẹrẹsẹ adébíyìí ojú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́ aláàánú bá ní ṣe láṣẹ orí ọgbọ́n sọ láti orí mi. ẹ káàbọ̀ mi sórí ọmí. bàbá Tinubu wọn kú iṣẹ́ pẹ̀lú owó tí wọ́n lọ yá tí àwọn league wa sọ̀rọ̀ tí wọ́n ti sáyẹ̀nsì pé wọ́n yá tó bọ́ bá ṣe ọ̀nà ìbéèrè láti òkè ò dé ayégbé sábẹ́lẹ̀ bọ́ bá tètò ẹ sí inú owó tí wọ́n yá mo sì kí àwọn ọlọ́pàá tó ṣiṣẹ́ nílọrin tọ́lọ̀ mọ́ àbá ní tiẹ̀ òní rẹ̀ wọn lọ́wọ́ máa fún ọ ní àṣeyọrí ṣe o iléeṣẹ́ yóò wà ní ìbàjẹ́ ọ̀rẹ́ látàṣíwájú o lágbára ọlọ́run ọ̀gá lórí oníkẹ́mọṣẹ́ mọṣẹ́ yín ní ọdọ̀ ọ̀gá lágbára ọlọ́run ẹ ṣe o mi sórí ọmí. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó tẹ́ fi bá wa dá sí. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa o. ẹ káàárọ̀ ó kọ yín o. Adétọ́lá ló ń pè láti Ṣakí. láti ìlú Ṣakí à ń gbọ́ yín sà. nípa ti ọlọ́pàá tí wọ́n ní kó lọ mú ọ̀daràn kan wá. yẹrí iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ tó ṣòro ni. Number 1 bóyá ẹni wọ́n lọ mú yẹn ó fẹ́ àtàkì ọlọ́pàá yẹn a ò mọ̀. èkejì ni wípé tí wọ́n bá ṣèwádìí dáadáa bóyá ọlọ́pàá yẹn àti ẹni tí wọ́n lọ mú yẹn bóyá wọ́n jọ ní nǹkan tó jẹ́ pé tí wọ́n bá mú ẹni yẹn dé station yóò rìvíìlì gbogbo ohun tó wà láàrin wọn. torí ìdí èyí ẹ jẹ́ ká dúró fún ìwádìí dáadáa ẹ jẹ́ kí wọ́n ṣèwádìí dáadáa ni a lè tí ì mọ ohun tó ṣẹlẹ̀. Ọlọ́run wà pẹ̀lú yẹn. àmín o ẹ ṣé o. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí kábọ̀mọ́lá díẹ̀ ní kékeré à ń padà bọ̀ wá ikú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú balẹ̀ tó táyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mú balẹ̀ tó táyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. Ẹ bá sì jẹ kápá ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tọ́ba jẹ́ kí àbùkù tó lórí. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ọjà ní ipò ẹ̀fẹ̀ ẹ bá sì jẹ kápá ààbò wọn. ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan ṣe gbogbo ẹ̀yin ènìyàn wa èèyàn aráalé tẹ láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa gbọ́ ìkànnì alàlújá tí a wà yìí
à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa o etí tí ẹ fi ń gbọ́ wa ní gbogbo ìgbà etí náà kò ní di bẹ́ẹ̀ ni kò ní di ohun tí ẹ máa náwó sí kò ní di ohun tí ẹ máa náwó sí láṣẹ ọlọ́run aláwùrábí. abala tá a dé yìí iléeṣẹ́ Rala Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala náà láti sọ púpọ̀ lọ́rọ̀ nípa ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn àti bí gbogbo ẹ̀ bó ṣe rí àti bó ṣe ń lọ. Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n sì ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa láàárọ̀ yìí láti sọ bótò bàbá ọ̀rọ̀ nípa iléeṣẹ́ wọn àti ọ̀kan ọ̀jọ̀kan àǹfààní tí àwọn ará ìlú tí wọ́n ó jẹ. Alhaji ẹ kí àwọn aráalé. ẹ máa káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà àpò dédé wòye o àdúpẹ́ àpò òjò Ọlọ́run àṣẹ ní òjò ajé fún gbogbo àmín o àmín. orúkọ mi ni Alhaji Àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Rala tí olú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ̀yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀. Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Olẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ nílùú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ bíi chọ́ọ̀chì Akékaka. Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe ògbé títí gbọ́rọ̀ mi. A kí gbogbo àwọn àgbẹ̀ wa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tó nu àgbẹ̀ lọ́dún tó kọjá ìlọ́po lọ́lọ́run ó dá padà fún mi. àwa tá a níbu kan ní orí ebè náà tó yẹ pé àgbẹ̀ náà là ń wojú. àgbẹ̀ ní Ọlọ́run jẹ́ kí àwa náà adé tiwa sí. àmín Ọlọ́run jẹ́ sùúrù. àtàlárò jẹ Ọlọ́run àṣà ní gbogbo wa. ẹ sì ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí. tó ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí Alhaji. tó iléeṣẹ́ Rala Ventures ohun wọn ni ẹ ti ń gbọ́ láti ìgbà tí a ti gbé wọn wọlé láti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa iléeṣẹ́ wọn àti bí iléeṣẹ́ wọn bó ṣe rí. tá a bá ti rí wọn a ti mọ̀ yí pé ó nídìí nítorí pé tí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kómọ́lú. ẹ já lọ sí olú iléeṣẹ́ wọn à ń padà bọ̀ wá ikú kalẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet vita kó mọ́lẹ̀ ókè náà ara ríro kẹjẹgbẹ rámọ́ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ́ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara títa ara dídùn sweet vita ni kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet vita ni kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet vita ni kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ni kò béèrè fún Rala Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò ókè 090 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kò mọ́lẹ̀ sweet vita Rala Ventures ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 090-240-9106-230-72-370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ́ ni kò béèrè fún Rala Ventures ló ṣe Rala Ventures ló ṣe Rala Ventures ló ṣe Rala Ventures ló ṣe Rala Ventures ló ṣe. bó ṣe jẹ́ náà lẹ́gbọ́n ọ̀rọ̀ ọ̀hún kò nírọ́ nínú òtítọ́ ọ̀rọ̀ tí ò sí irọ́ kan níbẹ̀ ni ọmọ olórin yìí kọ. Alhaji wọ́n wà ní inú yàrá agbára láàárọ̀ yìí ẹ̀ ń sọ̀rọ̀ kan lálẹ́ àná Alhaji wípé àwọn ènìyàn iye kan
tí wọ́n bá kọ́kọ́ dé iléeṣẹ́ yín ó ní àǹfààní àti oríṣiríṣi nǹkan tí wọ́n ó jẹ ẹ tún ṣàlàyé ọ̀hún káwọn èèyàn lè gbọ́. ẹ ṣe atọ́kùn mo kí gbogbo àwọn èèyàn wa tí ń wá sí iléeṣẹ́ wa lọ́kùnrin lóbìnrin iná ò ní tán wo yín o. àmín o. àìsàn ò ní fi ara yín ṣe gbogbo o. àmín. ẹ sá bólógùn sí ní kẹ́ ẹ sá bá a sí ní kẹ́ ẹ lògùn ẹ lò ó bẹ́ẹ̀ sábàbí lásán lóògùn ìwòsàn ọlọ́run lọ́ba tí tọ́jú wa gbogbo ohun tá a bá fún yín ọlọ́run á bá a lò ó sábàbí ọlọ́run ọba ni dókítà àgbà òun ní sì máa ń ṣe yẹn òun ní máa ń fún yẹn lálàáfíà gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe kẹ́ gbogbo ẹni ó bá kọ́kọ́ wá sí iléeṣẹ́ wa láàárọ̀ tèmi èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ wá àgbà sweet bitter kan èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ wá àgbà sweet bitter lẹ́fẹ̀ẹ́ tó dẹ̀ rajà tó gba káàdì tó rẹjà. ó yẹ kẹ́ ẹ yan o náà mo ti yan kì í ṣe pé wọ́n kàn dé wọ́n máa sọ pé àwa lẹ́yìn ẹni àkọ́kọ́. bẹ́ẹ̀ni ẹ ti máa ń yẹn wa èèyàn tó gba káàdì owó káàdì wa 2,000 naira ni ó sì àyẹ̀wò owó káàdì 1,000 àyẹ̀wò oríṣi méjìlá sí fún ẹ 1,000 naira. ẹ kọ́kọ́ sọ pé 2,000 naira owó káàdì àbí 1,000 naira owó káàdì. iná ni naira atọ́kùn owó káàdì 1,000 naira yóò ṣe àyẹ̀wò oríṣi méjì 1,000 naira àyẹ̀wò kọ̀ọ̀kan 500 ni lẹ́yìn yẹn tó bá a lo masíìnì wa owó tiẹ̀ wà gàbádáyà. ìyẹn masíìnì tó ń na oríkèéríkèé ara. yálà oríkèéríkèé ara tó ń roni ni ọwọ́ tó ń kú ẹsẹ̀ tó ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ àbí kára tiẹ̀ máa ta ni àbí kéèyàn tiẹ̀ jókòó tí wọ́n á rẹ́ lómi gà nǹkan ṣe lè ṣùgbọ́n gbà tí ó bá fi dìde atọ́kùn ẹlòmíì ò máa ra bàbàbàbàbà ni ẹlòmíì lè jí láàárọ̀ tó yẹ pé tó bá ti jí láàárọ̀ báyìí àti lè fi ẹsẹ̀ kanlẹ̀ báyìí àkàn gógógógógó ni ẹlòmíì àwa máa wò láti jọ́ ètò òun ti lóògùn ó yẹ kó ti lọ níjọ́ wo la jí la mu kẹ́míkà níjọ́ wo la jí la jẹ kẹ́míkà gbogbo ohun tá à ń jẹ kẹ́míkà ni ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lánàá mo ní ọ̀lẹ̀ òdùn bí ewé ẹ̀ ewé mọ́ínmọ́ín tí wọ́n fi ń pọ́n mọ́ínmọ́ín yẹn oògùn lòun náà nítorí oró rẹ̀ ń toró sára mọ́ínmọ́ín adùn wo ní bẹ níbi ọ̀lẹ̀ tá a fọ̀rá pọ́n ṣùgbọ́n tó bá yẹ pọ́n lé ewé ni ẹ̀wù bá sì kọ́kọ́ jẹ tá a kọ́kọ́ yẹn nẹ̀nẹ́ gbogbo yìí tọrọ gbàkà gbogbo ohun tá à ń jẹ ti ń dá wàhálà alẹ́ ni wọ́n tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin tó ń wò pé àbọ̀fà ni àbí wọ́n bá tẹ lómi lọ́fà sólè lára tó fi gbàdúró àjẹsára oníbẹ̀ lára ẹlòmíì tí ó máa pe ọ̀fà ni ẹ dákun gbogbo ohun tí bá dẹ̀ ń ṣe yẹn tí ò bá lọ tí gbàgbọ́ ò bá dúró kódà gan bí gbàgbọ́ bá dúró gan ẹ̀mí ó máa ro ròyìnròyìn pé láti lóye ti lóògùn abẹ́nìkan bí wọ́n ṣe wá ń rò lẹ́mí yẹn igbe yẹn ń bẹ bẹ́ẹ̀ tó nírú ìpèníjà bẹ́ẹ̀ ẹ jẹ́ á dìde látara àgbìyànjú tá a bá ń ṣe pẹ̀lú ìbẹ̀lọ́hùn gbogbo ìṣòro tí ó débẹ̀ ní kọ̀ọ̀kan wáyé á padà fi pété ayọ̀ ni àbí yálà ẹgbẹ́ kan orí ló ń fọ́ àbí yálà etí rẹ̀ ń hó ni àbí yálà ìgbà yẹn ẹlòmíì ṣe pípípípí àbí yálà ẹlòmíì gbogbo ìgbà ló máa rẹ̀ wẹ̀ sí àbí wọ́n jẹ́ pé ẹ̀yọ́ ṣíṣe wà ní gbogbo tiẹ̀ gbogbo ìgbà ẹlòmíì lẹ́nu gbàdá ti wọnú kúlú yìí ó lè ti ṣẹ̀yọ́ bí ẹ̀mẹ́ ẹ̀yọ́ yẹn ó dẹ̀ máa mú atọ́kùn bẹ̀tì ohun tó máa jáde níbi ẹ̀ yóò ní tó nǹkan nígbà bá tún jókòó nígbà tó bá tún gbé bí seconds yóò tún dìde lọ ẹ dákun gbogbo ẹni ó bá ti rí pèníjà yìí ẹja dìde ká yọjú sí iléeṣẹ́ wa àbọ̀gbọ́ ẹnu ní ti ẹni àbí àtọ̀sí ọlọ́jọ́ tó ti pẹ́ ni tó jẹ́ pé àtọ̀sí elérò ń bẹ àtọ̀sí alájà ń bẹ àtọ̀sí ọlọ́yún ń bẹ àtọ̀sí oní nǹkan pupa tó jẹ́ pé tíyẹn bá ń ṣèyọ́ báyìí nǹkan pupa náà máa jáde níbẹ̀ fún dé gbogbo ẹni tí bá ti ń rálá mí yẹn irú yẹn sọ wá wọ́pọ̀ láàrin àwùjọ wa tó jẹ́ pé ó ti ń kọ ẹ̀yìn sí ìgbéyàwó tátọ̀sí bá wọra débì kan atọ́kùn ó ṣeé ṣe kó pa nǹkan ọmọkùnrin tátọ̀sí bá wọra débì kan ó ṣeé ṣe kí nǹkan oṣù obìnrin ó má wà tátọ̀sí bá wọra débì kan ó ṣeé ṣe kójú ara máa hún ni kí nǹkan fún máa jáde àbí kéèyàn máa ṣe súnà lọ́wọ́ kí nǹkan pupa jáde làwọn bàbá ta ní ń pè ní àkànrò gbogbo ẹni ó bá ti ń rálá mí àbóhùn róye gbogbo eléyìí tà ń ṣe ẹjẹ́ àdìdẹ yọjú sí iléeṣẹ́ rálàkì ẹ̀yin náà ti mọ̀ wá kó tó dé ni ohun tá a bá mọ̀ àwò nípa sí ohun tẹ́ fẹ́ fún wa kó jẹ́ bàbàrà bí èsì pé oore ti ń bẹ́ ń bi kéèyàn ṣètọ́jú èèyàn oore tó dáa ni tí ẹ bá fò títọ́ sí pẹ̀lá ní ẹ̀ dáadáa fún díẹ̀ gbogbo ẹ̀yẹn mi tẹ́ ń gbọ́ mi ní ìlú òkè o àti agbègbè rẹ̀ a wà ní ìlú òkè o lẹ́nì pẹ̀lú ògo ọlọ́run gbogbo ìpèníjà èyí tí ẹ ti rí àbẹ́yìn tẹ́ fẹ́ wá láti kẹ́ni àbẹ́yìn tẹ́ ń pè wá ni a wà ní ìlú òkè o fún ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ a ní àwọn ohun tó ń jáde láti iléeṣẹ́ wa pé ẹ fẹ́ ṣalágbàtà ni àbẹ́yìn tẹ́ ń gbọ́ wa ní ajẹ́tì àbẹ́yìn tẹ́ ń gbọ́ wa ní bush
a ní gẹ́tọ̀ gbamuge tó ń sẹ́fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn inú tó ń kẹni inú tó ń rin ní nǹkan sùn obìnrin tí ò wá àbò ń yọ àbò ń dúdú àbò ń ṣe ségesège àbò tiẹ̀ wá ń wálẹ̀ méjì ní láàrin oṣù ní abẹ́lòmíì ṣe lóṣù kan lóṣù mẹ́fà ó tún lè rí mọ́ á sì máa gbé àpẹẹrẹ ohun alámì ohun tẹ́nìyẹn máa ń rí tó bá fẹ́ wá ẹ dákun téèyàn bá ń bẹ lálàáfíà bó o bá tiẹ̀ bímọ mọ́ tí dọ̀tí ara bá ń jáde lóṣooṣù ẹ rí i pé ara máa fúyẹ́ atọ́kùn tọ́lọ́n bá fún yẹn ní gbọ̀nsẹ̀ sí téèyàn bá sì gbọ̀nsẹ̀ ẹ wo bá rọ́ọ̀sì fún yẹn fún ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ bá ti rálá mi ẹ yọjú sí iléeṣẹ́ wa àbí ọ̀dọ̀ àwọn alágbàtà wa olú iléeṣẹ́ wà nílùú sẹ́yìn ní ojú bàbá ní ìyànà òkè ayọ̀ bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ nílùú òkè ò lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú àgọ́ àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ àrẹ níbi chọ́ọ̀chì akẹ́kàkà gbogbo ẹ̀yin tìlú àgọ́ àrẹ ẹ máa retí mi ní ọ̀la on the 30 on the 1 àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi sọmọ kò ní fi ṣe tí ó kàn tí ó fi kàn án bákan náà la ní get up sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú ọ̀tọ̀ ní rheumatism ọ̀tọ̀ l'arthritis gbogbo àwọn tó bá ní ìpèníjà àwọ̀ká tí gbogbo wa gbọ́njúmọ̀ àsìkò òjòládé yìí wọ́n máa ní ẹ̀dì lókè wọ́n máa ní ẹ̀dì nísàlẹ̀ ẹgbódólé gbogbo ẹni ó wà nínú ìpèníjà bẹ́ẹ̀ ọlọ́run pa fún wọn lálàáfíà àwa tí ò ṣe ọ̀nà májè ò sí wa arthritis tá a wá ń sọ yìí àti gbòòjò àti gbòòyẹ àti gbẹ̀rùn kò sí ẹni tí ìpèníjà yẹn bá a máa roni wọnú eegun a máa roni wọnú sàn kódà gbọ̀ngbà míì tó bá wọ́sẹ̀gbẹ́ ọ̀tún ó lè wọ́sẹ̀gbẹ́ òsì gbogbo ẹni ó bá ti ní ìpèníjà get up sweet bitter yìí òun ṣiṣẹ́ fún bákan náà la ní Komole sweet flosser òun fọ gbogbo gẹ̀rẹ́gẹ̀rẹ́ nínú àgọ́ ara àìlèṣe gbọ̀nsẹ̀ déédéé ẹlòmíì ó wà lé gbọ̀nsẹ̀ bí oyún alákọ̀ọ́bí ní òrìn ju wọn wẹ́wẹ́ fún díẹ̀ yìí gbogbo ẹni ó bá ti wà nínú ìpèníjà bẹ́ẹ̀ oògùn ti wà fún bákan náà la ní ẹ bá ara mọ òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ìwọ́ra ni ẹ máa ra mọ yìí la ṣe ń sọ pé gbogbo létí ò bá ti sí ẹ máa ra mọ oògùn wọn dì kan bákan náà la lóníwó tó ń ṣiṣẹ́ fún fúnpá gíga àìróorun sìn kétí máa hó kí gbogbo gbáyà máa sọ pípípí àbí kéèyàn gbèsè bàtà méjì láti ibìkan síbìkan kó máa rẹ̀ yẹn àbí kó orunú tiẹ̀ wá máa mú yẹn wá láti bẹ̀ alóníwó tó ń ṣiṣẹ́ fún bákan náà la lóníwó tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe kẹ́yọ̀ máa wá gbogbo gbà kó mú ni kọjá àwọn tá a bá rí ṣe tí ò ní tó nǹkan oògùn wà fún ẹ̀yọ́ ṣíṣe ó lè kó bójú ẹ̀yọ́ ṣíṣe ó lè pa nǹkan ọmọkùnrin ẹ̀yọ́ ṣíṣe ó lè má jẹ́ kéèyàn lókun nínú àgọ́ ara ẹ̀yọ́ tá a wá ń wí ó lè má jẹ́ tọ́ ṣúgà ó lè jẹ́ kí prostate cancer ní àbí prostate enlargement èyíkéyìí tí ì bá jẹ́ ẹ̀yọ́jú sí iléeṣẹ́ wa pẹ̀lú ògo Ọlọ́run iléeṣẹ́ rálákè owó ṣẹ́ o ọjà mi ò ta máa bẹ lọ́hùn ni rálákì náà ń bẹ lọ́hùn ni ọkọ mi ò fẹ́ràn mi fi wà kún kó fàdúrà kún inú ilé ro tòrò bákan náà la ní get up well sweet bitter òun la fi gbòógì 22 ṣe fáǹfààní ìgbà ìgbádùn àwọn èèyàn wa àbí yálà ẹ̀yẹn ní pastoral stroke ni àbóríkèéríkèé ara tí wọ́n á ń rò yẹn ni àbí pa àpọ̀jù pọ̀tọ̀ bákan náà la ní ulcer solution fún àǹfààní àwọn tó ní ọgbẹ́ ẹnu kìí ṣe pé tí ulcer bá débì kan ó ṣeé ṣe kéèyàn sì gbọ̀nsẹ̀ kí nǹkan pupa jáde tí ulcer bá débì kan èèyàn á máa gùnfẹ̀ tí ulcer bá débì kan ó ṣeé ṣe kéèyàn jẹun kéèyàn máa bì tí ulcer bá débì kan á mú yẹn mọ́nú papọ̀ mẹ́yìn tí ulcer bá débì kan ó lè máa rùn yẹn nú kìí ṣe pé ẹni ó ní jẹ̀díjẹ̀dí àbẹ́ni ó ní nǹkan bẹ́ẹ̀ ni ó lè máa jẹnu ọ̀sà náà ṣokùnfà nínú bákan náà làwọn á ní tilẹ̀kùn lẹ́yìn Sọlédayọ̀ fún àǹfààní wa lẹ́gbẹ̀mí lọ́kùnrin lóbìnrin tí ó nípèníjà pé àìlè rí súnẹ̀ sí lọ́dọ̀ ẹlẹ́tọ̀ ẹni alóníkóró fọkùnrin gàbádáyà alólómi fọkùnrin àtobìnrin obìnrin ó lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́ ọkùnrin ó lò pẹ̀lú oyin fún wa obìnrin tó wà fún ní obìnrin tó yẹ pé tí wọ́n bá fẹ́ ṣe súnà lọ́dọ̀ ẹlẹ́tọ̀ rẹ̀ ara rẹ̀ ò ní gbé kára sì gbé náà ní ó bu ikún. ara rẹ̀ ò ní ṣe fúkẹ́fúkẹ́. ara rẹ̀ ò ní ṣe fúkẹ́fúkẹ́. yóò wá mọ̀ ṣe mi sá. bẹ́ẹ̀ ni a máa ṣe mi fún ẹ dákun ẹ bára yín dà sọ́hun. ẹ dákun ó rẹ̀ mí ara ń ro mí. bẹ́ẹ̀ ni fún díẹ̀ gbogbo ẹni ó bá ti nípèníjà bẹ́ẹ̀ àti ṣe lẹ́jẹ̀ wọn fún gbàyé gbádùn àwọn èèyàn wa ẹ dákun ẹja múra sí àlàáfíà ara wa. Alhaji ọ̀gá ọ̀rẹ́ tí yẹn fi atọ́kùn. pẹ̀lú òtìlẹ̀kùn lẹ́yìn olómi tẹ́ ẹ̀sẹ̀ gbé jáde yìí ṣé iye owó kankan náà ni àti oníwóró àtolómi àbí owó tolómi lọlẹ̀ díẹ̀. owó tolómi lọlẹ̀ àpò méjì àbọ̀ náà ni. lóòótọ́ ok àpò méjì àbọ̀ náà ni ó pọ̀ ju owó ẹ̀ látọ̀kùn. ẹ̀bọ̀ alápò méjì àbọ̀ bí ẹ̀mélòó ni èyàn ó lò. ẹ̀ẹ̀kan náà lèyàn ó lò 100 mi ni. ok ẹ̀ẹ̀kan náà lèyàn ó lò èyàn ó ju kẹ́ ẹnu èyàn ó ju kẹ́ ẹnu. àtobìnrin náà yóò lò yóò ju kẹ́ ẹnu àrọ́bà mọ̀ ṣe fúkẹ́. iṣẹ́ yá. ẹ ó ní àkókò téèyàn gbúdọ̀ lóru àwọn nǹkan báwọn o. tí ó bá jẹ́ pé yẹn bá fẹ́ lò fún súnà ní fóbìnrin
ọsàn wẹ́wẹ́ sí kó lò tó bá yẹ pé jẹ̀díjẹ̀dí ni a mú lásán. sólà oko tí èsì pé bóyá tí n bá ń jáde láàárọ̀ máa mú àbí. tó bá yẹ pé jẹ̀díjẹ̀dí yẹn lè mú lásán láì fi nǹkan sí. ok ṣùgbọ́n tó bá yẹ kí èèyàn bá fẹ́ lò fún súnà ni. ó fọsàn wẹ́wẹ́ sí. ó fọsàn wẹ́wẹ́ sí fóbìnrin fọkùnrin kò fòyìn díẹ̀ sí tó bá fẹ́ fi tilẹ̀kùn lẹ́yìn. ṣé ẹni tó fẹ́ lò fún súnà tẹ wíwùn. fẹ́lẹ́tọ̀ rẹ̀ ni mo gbọ́ ìbéèrè mo fẹ́ béèrè wípé tọ̀ èèyàn ń jáde bọ̀ wá sí ẹnu iṣẹ́ láàárọ̀ ó sì di lálẹ́ kó tó padà sílé ó lè lò ó kó fi tẹ́ náà lu kó fi tẹ́ ilẹ̀ ẹnu kó tó di pọ̀ padà sílé kó foyín sí. tó bá ṣe pé kò dáa bẹ́ẹ̀ kó lò bẹ́ẹ̀ tó bá yẹ kó bá fẹ́ lò fún jẹ̀dí kó lò kó fi tẹ́lẹ̀ ẹnu kó jẹ́njẹ́ gbẹ́nẹ́ lọ. kó má foyín sí. kó má foyín sí. ṣùgbọ́n tàbí ti foyín sí. tó bá fẹ́ fi tilẹ̀kùn lẹ́yìn ni kó foyín sí. ó ti dolóyin. ẹ mọ̀ pé ti gbàgbára ọ̀tún ni ẹ ṣe mọ̀ kó yin fún rẹ̀ gàbádáyà agbára ni oògùn ni kásẹ̀ tó wá sọ pé gbogbo ewé tá a papọ̀ àti egbò tá a papọ̀ tá a wá sọ dẹ̀. ẹ wá gbọ́ wàlájì ká wá sọ wípé ó fẹ́ fi tilẹ̀kùn lẹ́yìn ó ti lò ó pẹ̀lú olómi yìí kò wá rí ẹlẹ́tọ̀ rẹ̀ bóyá ẹlẹ́tọ̀ rẹ̀ ó gba ìpè kan láti ilé wọn pé wá o wá ọba lọ kò bá rẹ́lẹ́tọ̀ mọ́ bó o ní o ṣe báyìí o. kò sí nǹkan kan tí ó ṣe kó dakùn délẹ̀. ṣé o ní ìrìnàjò wa wá. kìí ṣe kó le débẹ̀ yẹn. ẹ ṣàlàyé. atọ́kùn kìí ṣe kó le débẹ̀ yẹn. ewé àti egbò tá a gbọ́njúmọ̀ lọ́dọ̀ àwọn tó bí wa kò sí ohun tó le tó bá ti di pé ó bá ti ń le wọ́n ó ti ní nǹkan nínú. ó ti ní nǹkan n kò ṣe pé ewé àti egbò tá a jọ gbọ́njúmọ̀ tèmi mọ̀ tẹ́yìn mọ̀ tí wọ́n ń ṣe ń lé tí wọ́n ń ṣe ń lé tèmi ìmọ̀ olópin bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ọ́ lò tí ó lè dọ́dọ̀ yẹn ó lè jẹ́ kí àgbòbàlẹ̀ ń fi egbò yẹn ṣe so kì í ṣe pé ó ní side effect tí ó lè ṣokùnfà pé yóò wá gbà tó lóòótọ́ kò wá rí sẹ́fi ṣe. ó kàn lè wá kó kàn fi ṣe gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ kò sí nǹkan tí ó ṣe fún yẹn. tàbí tó bá ti bomi sára gbogbo ọba lọlẹ. tí ẹ lágbára débẹ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà ń rò papọ̀ mọ́ra wọn ni lóòótọ́ ọkàn ní kinní yìí ti ń wá ṣùgbọ́n téèyàn bá ní aṣọ òbora lẹ́gbẹ̀ẹ́ ọkàn yẹn àtàṣọ òbora yẹn ó tún ṣiṣẹ́ papọ̀ aṣọ òbora àtọkàn. yóò ṣiṣẹ́ papọ̀ ní lóòótọ́ tọkàn bá ń gbé fúkẹ́fúkẹ́ tí ò bá ṣaṣọ òbora ìgbéfúkẹ́ rẹ̀ yẹn ò lè lókun àtagbára tó káṣọ òbora wà lẹ́gbẹ̀ẹ́. ìgbà tí ò ṣaṣọ tí ó fi bora ìgbà tí ò sẹ́mi níbẹ̀. ọ̀dà mo fún fẹ́ béèrè kan Alhaji lórí máṣíìnì tí àwọn èèyàn ń ṣàmúlò rẹ̀ ní iléeṣẹ́ yín bóyá ẹnìkan wò ó wípé apá nìkan ní máa ń ro òun tàbí ẹsẹ̀ nìkan ní máa ń ro òun ṣé ẹni tí ó bá ṣe gbogbo ara owó tiẹ̀ yàtọ̀ àbí ẹni tí ó ṣe apá nìkan tàbí ẹni tí ó ṣe ẹsẹ̀ nìkan ṣé owó rẹ̀ yàtọ̀ àbí owó kankan náà ni. atọ́kùn tí ìka kan bá ń dùn yẹn nu gbogbo ara ní dùn yẹn bó bá ṣe pé ọwọ́ ló ń rò yẹn tó bá padà yá náà ọwọ́ náà tún lè wọ́ lọ síbi ẹ̀yìn èyí kíní tó wá ń jà yìí kò é stable sójú kan náà pé kó wà lẹ́gbẹ̀ẹ́ gàbádáyà gbogbo ẹni tí ń complain kíní tó bá wọ́ wá sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yóò wá sẹ́gbẹ̀ẹ́ òsì tó bá wọ́ wá síbi ọwọ́ yóò wá síbi ẹsẹ̀ kódà gan ó lè mẹ́lòmíì ní pajápajá tí gbogbo ka ọmọ níka rẹ̀ tí ó máa kú rírì tí ó kélé tí ò ní ríṣẹ́ tó máa ní ẹwò ká méjì òun ò ríṣẹ́ náà làṣẹ ní pé ìka méjèèjì àwọn èyí tó ríṣẹ́ yẹn gbọ́ lórí machine ẹlòmíì ò ní tí kó ń bẹ tí ó ti máa give testimony kí àrò òun dẹ̀ túká àrò òun túká nítorí pé kí ni ẹ̀rí kí mo yẹn nẹ́rẹ́ kíní kan níjẹta pé àyè tó oògùn ó ṣiṣẹ́ ọ̀tọ̀ àyè tí machine ó ṣiṣẹ́ ọ̀tọ̀ àwọn ibì kan ń bẹ tó yẹ pé oògùn ò lè débẹ̀ machine ló máa ṣiṣẹ́ débi tó yẹ pé ìyẹn náà máa rí pé inú àgọ́ ara òun òun rí nira bẹ́ẹ̀ ni tó ọ̀dà ká má torí àwíjàre kí tọ́ tán lẹ́nu ẹ jẹ́ ká tún lọ sí olólùṣẹ́ Rala Ventures ìgbà tá a bá padà dé á ṣe ojú òpó kalẹ̀ ní pápápá bóyá àwọn ènìyàn wa àwọn aráalé wọ́n ní ìbéèrè kan tàbí èkejì ẹ kú kalẹ̀. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jókòó mọ́mí lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jókòó mọ́mí lórúkọ rẹ̀ ń jẹ́
títà ní kí o béèrè fún. Iléeṣẹ́ Rálá Fashion ló ṣe ewé àtẹ̀kọ́ ni wọ́n fi pò ó. Sí títà ní kí o béèrè fún o. Tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. Jogun wọn bí ní kí o béèrè fún. Iléeṣẹ́ Rálá Fashion ló ṣe. Iléeṣẹ́ Rálá Fashion ló ṣe o. bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun ẹ̀yin ènìyàn wa aláàjì nítorí àkókò wa àní lè ṣe ojú òpó kalẹ̀ mọ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín. ẹ ṣe àtọ́kùn gbogbo ẹ̀yin mi tí ẹ̀ ń gbọ́ mi ní ọ̀la a wà nílùú àgọ́ ààrẹ on the 30 on the 1 gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè wá bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ mi ní ọ̀fẹ́gùn ogun wọn ti wà lọ́dọ̀ mọ́mí Saida níwájú ilé bàbá baálẹ̀ nílùú ọ̀fẹ́gùn àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ mi ní ìlú Ìṣẹ̀yìn àtàgbègbè rẹ̀ tẹ́ ń pè wá ọjọ́ Saturday on the 2 and on the 3 la máa wà ní Ìṣẹ̀yìn àìsàn ò ní fi ara wa sí gbé 090 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70 70 ẹlẹ́kejì 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe ẹni tí ó kàn tí ó fi kàn wá ẹsẹ̀ àtọkùn wájúwájú ní sípò ẹ̀fọ́ ìmọ̀ máa rọ. àmín o ẹ ṣeun aláàjì ẹ̀kọ́ àtótónu látàárọ̀ tó àní ìrìnjù báyìí lọ lórí ìròyìn àjẹmọ́ná àti abala tí iléeṣẹ́ Rálá Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àkíyìn wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ẹ ṣe kó àdúró tì wá tẹ́ ẹ dúró tì wá bí ká ṣe ọrùn láṣẹ Ìdùmarè àní súra wa o bẹ́ẹ̀ ni àní di ọ̀tá ara wa a ó sì máa ríre bára wa ṣe òjì àmọ̀fẹ́ léyìí ká mọ̀ fi ṣe. a ní ìrìjú báyìí lọ lórí ètò ìròyìn àjímúná fún títí àárọ̀ yìí èmi àti yín àmọ́ pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò sọ̀rọ̀ sókè títí ìgbà náà Ọlárẹ̀wájú Álímì ló kọ́ mi OBO ọmọ bàbá Òṣogbo èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ mọ́ fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ìtì òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ lórí ètò àṣà àdáyébá láago 8 sí aago 9 ìpàdé wa bí oyin ó dìgbà. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Rálá Ventures gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí